ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìwọ́de tako agbẹjọ́rò àgbà londo wọ́n ló fi àwọn akẹ́kọ̀ọ́ kan sẹ́wọ̀n lọ́nà àìtọ́. ariwo mà sọ nílùú Àkúrẹ́ o níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ NANS tó ti ṣe ìfẹ̀hónúhàn tako kọmíṣánná fétò ìdájọ́ ní ìpínlẹ̀ náà ìyẹn Káyọ̀dé Àjùlọ lórí ẹ̀sùn pé ó mà ju akẹgbẹ́ àwọn mẹ́ta sẹ́wọ̀n. àwọn olùwọ́de náà wọ́n kọ́kọ́ lọ sí ọ́fíìsì kọmíṣánná ọ̀hún níbi tí wọ́n ti ń kọ onírúurú orin láti fẹ̀hónú hàn pé ìwà kò tọ́ ó ní amòfin Àjùlọ máa hù sí àwọn ọ̀dọ́ náà. àwọn olùfẹ̀hónúhàn náà ó ní wọ́n ní wọ́n mọ̀ wá láti gbogbo ilé ẹ̀kọ́ gíga mẹ́sàn-án tó wà ní ìpínlẹ̀ Ondo tó fi mọ́ ọ̀kọ̀ òjọ̀kan ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà. àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n wá sọ pé àwọn kò mọ̀ ní kúrò níbi ìwọ́de náà títí tí Àjùlọ yóò fi tú àwọn ènìyàn náà sílẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta tí wọ́n tì mọ́ ọgbà ẹ̀wọ̀n náà ni Blessing Akẹ́jù, Yàyà Olúwabùsọ́lámì àti Adéníran Adésùnlóyè. lásìkò tó ń bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Wilfred Afọlábí ó mà ṣe ìlérí pé yóò tú àwọn ọ̀dọ́ náà sílẹ̀ láìpẹ́ láì jìnnà. kọmíṣánná náà ó wá ṣèlérí pé òun yóò máa rí dájú pé gbogbo tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ń béèrè fún òun ni yóò wá sí mímúṣẹ o. ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní agbègbè Àkókò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìyẹn Ọládìméjì Adéwùmí ó mà sọ wípé ẹgbẹ́ náà mọ̀ rí ó nílò láti ṣe ètò kan lágbègbè náà. ó mà ló mà jẹ́ kí wọ́n má kàn sí Káyọ̀dé Àjùlọ fún ìrànlọ́wọ́ o. ó wá ṣàlàyé pé wọ́n gbé ètò náà kalẹ̀ láti ṣe ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ agbègbè náà láti lè ṣe ìrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún lágbègbè náà. Adéwùmí sọ pé lásìkò tí wọ́n mà dé ọ̀dọ̀ Àjùlọ fún ìrànwọ́ o wọ́n ní ṣe ni ó má tàbùkù àwọn tó sì pè wọ́n ní oníjìbìtì tó fẹ́ wá gba owó lọ́wọ́ òun lọ́nà àìtọ́. ó wá ṣàlàyé síwájú sí pé ọ̀rọ̀ náà rèé ó ba ẹgbẹ́ àwọn lórúkọ jẹ́ ìdí rẹ̀ òun ló sì jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣàlàyé lórí ẹ̀rọ ayélujára pé orúkọ tí kọmíṣánná ètò ìdájọ́ mà pè wọ́n ó jẹ́ èyí tó má tàbùkù orúkọ àwọn. onílẹ̀yìn èyí ó ní Àjùlọ ó mà fi àjọ DSS ó fi mú àwọn ọmọ ẹgbẹ́ wọn kó tó di wípé àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n wá sílùú Àkúrẹ́ o láti gbé wọn lọ sí ilé ẹjọ́ o. Adéwùmí wá sọ wípé ilé ẹjọ́ náà kéde pé kí wọ́n kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ọgbà ẹ̀wọ̀n Olókùúta títí di ọjọ́ 16 oṣù yìí títí di ọjọ́ ìjókòó mìíràn. ẹ̀wẹ̀ kọmíṣánná fétò ìdájọ́ londo ó ti wá sọ pé òun kò lè sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà nítorí pé ó ti wà lọ́dọ̀ ìjọba o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o a kú iṣẹ́ tàná àdẹ̀kù múra ṣẹ́ tòní àánú Ọlọ́run ọba kò ní ṣe tèmi àtìyín tì o.